Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media bringing the world closer to your doorstep. Mo kí gbogbo ilé o, ẹ káalẹ́ o. A kú dédé àsìkò tí oníkálukú wá wà o. A kí wa pé a kú iṣẹ́ látàárọ̀. A kú oṣù tuntun èyí tí Ọlọ́run ní kí ẹ̀mí wa kó ṣojú rẹ̀. Kí a wọnú ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Mo kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin lónílé látàlejò. A kí wa pé a kú dédé àsìkò yìí. A kí wa pé a kú iṣẹ́ látòórọ̀. A ò ní gbà wá lákòókò. Bàbá wo ojú fọ́nrán yìí, a rí pé a kọ ọ́ síbẹ̀ pé ìmọ̀ràn fún gbogbo àwọn ẹlẹ́sìn Islam àti fún àwọn ẹlẹ́sìn Kristẹni. A kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ẹ̀mí gbogbo wa sí, èyí tó jẹ́ kí ẹ̀mí kó jẹ́ ká rí ọdún ààwẹ̀ ọdún tó kọjá. Ó tún wá jẹ́ kí a tún rí tọdún yìí láyọ̀ àtàlàáfíà. Ó dá ẹ̀mí mi àti yín sí. Ọpẹ́ ńlá ni fún Ọlọ́run. Iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep. Ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n fi ẹ̀mí ìmoore hàn nítorí pé Ọlọ́run dá wa sí. Ó kà wá kún ọkàn alààyè èyí tí ó ti rí oṣù tuntun ti Ramadan àti ọdún 2026 ní ayọ̀ àti àlàáfíà. Àwa ń kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Islam pátápátá, àwa tí a jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, ní pé a kú oríire oṣù tuntun, ọdún tuntun. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀, òun náà ni ó rí parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Lágbára Elédùmarè, inú ààwẹ̀ tí a wọ̀ yìí, gbogbo ohun tó ń dùn ẹnì kọ̀ọ̀kan wa lọ́kàn tó jẹ mọ́ ti ìbànújẹ́ àbí ti òṣì tàbí ti òṣé tàbí ti ìdààmú tàbí àìní ìfọ̀kànbalẹ̀, mo gbà ládùúrà pé Ọlọ́run yóò wọlá oṣù Ramadan èyí tí a wọnú rẹ̀ yìí, yóò fi tán ìṣòro ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Lágbára Elédùmarè, Ọlọ́run yóò tún wọlá oṣù Ramadan yìí, yóò gbà wá lọ́wọ́ ogun àwọn báńdíìtì, àwọn Fúlàní, àwọn agbésùnmọ̀mí, agbénipa, agbénigbowó. Lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò gbé wa borí. A ò ní gbà wá lákòókò púpọ̀ fún ètò ti àkókò yìí, bí kò ṣe pé ká fúnra wa ní ìmọ̀ràn. Àwa ẹlẹ́sìn Islam, ẹ̀yin ọmọ ìyá wa ní ẹ̀sìn Islam lọ́run la ń bá sọ̀rọ̀ báyìí. Irú àkókò tí a wọnú rẹ̀ yìí, ẹ dákun, ẹ jọ̀wọ́, a rọ̀ wá, gbogbo ibikíbi tí oníkálukú wa bá wà nírú àkókò yìí, tí a máa ké asámú. Ìgbàkúgbà tí a bá ti bẹ̀rẹ̀ sí ní ké asámú, ẹ jẹ́ ká wà ní ojúlalákàn fi sọrí. Ó ṣe pàtàkì fún wa kí a wà ní ojúlalákàn fi sọrí. Tó bá ṣe pé ó bá rọ̀ wá lọ́rùn, mi bá sọ pé ẹ jẹ́ kí a ní àwọn agbófinró, àwọn security tó dánmọ́rán, àwọn security tó yanrantí, kí wọ́n wà ní agbègbè ibi tí a bá ti ń ké asámú nírú àkókò yìí. Torí pé gbogbo wa náà la mọ̀ pé kò sí àkókò ìgbàkúìgbà tí àwọn aráabí tí wọn kì í ṣe iṣẹ́ wọn. Ìdí nìyí tí a fi sáré mú ìmọ̀ràn yìí wá fún gbogbo àwa tí a jẹ́ ẹlẹ́sìn Islam. Nígbàkúìgbà tí a bá ti wà níbi tí a bá ń ké asámú, ẹ jẹ́ kí a wà ní ojúlalákàn fi sọrí. Pàápàá jùlọ àwa tí a wà ní ìgbèríko, ó ṣe pàtàkì fún wa púpọ̀. Mo rọ̀ wá, àwa tá ń gbọ́ fọ́nrán, à ń gbọ́ ohùn yìí, ẹ dákun ẹ jẹ́ bá wa fi fọ́nrán yìí, mo fẹ́ kẹ́ bá wa fi ránṣẹ́ sí gbogbo ibi tó yẹ kó dé fún àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Torí pé àkókò tá a wà yìí, àkókò tó gbẹgẹ́ dáadáa tí a gbọ́dọ̀ wí kejì ni. Ṣùgbọ́n tó, Ọlọ́run yóò wo ọlá àdúà tí a wọnú rẹ̀ yìí, yóò fi ṣe kíni, yóò fi gbé wa borí ọ̀tá, ogun àwọn Fúlàní. Lágbára Elédùmarè, àwa la ó borí. Mo tún wá fẹ́ rọ̀ wá, ẹ dákun, iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep. Ó tún rọ̀ wá pé gbogbo wa pátápátá, ẹ jẹ́ ká tún kún fún àdúrà. Ká tún kún fún àdúrà. Bí a bá ti ń gbà àwẹ̀, tí à ń lọ nínú àwẹ̀, ẹ jẹ́ ká máa fi ọkàn wa ṣe àdúrà níbikíbi tí oníkálukú wa bá wà, pé kí Ọlọ́run kó bá wa kó wọlá oṣù Ramadan yìí, kó fi gbé wa borí àwọn ọ̀tá wa, kó
kó fi gbé wa borí àwọn Fúlàní wọ̀nyí, àwọn bandit wọ̀nyí, k'Ọlọ́run kó jẹ́ kí a ṣẹ́gun, torí pé àdúrà náà ní gbà, agbára kì í gbà, gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ papọ̀ fúnra wọn. Ìdí nìyí tí a fi mú ìmọ̀ràn yìí wá fún wa ní àṣálẹ́ yìí. Ó ṣe pàtàkì fún gbogbo wa wípé kí a ṣe kíni, kí a tún kún fún àdúrà dáadáa. Lẹ́yìn náà, àwa tí a jẹ́ ẹlẹ́sìn Kristẹni, ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹlẹ́sìn Kristẹni, gbogbo wa náà ni a ní ìmọ̀ràn yìí nílò, torí pé àkókò tí ààwẹ̀ Lẹ́ǹtì náà ti súnmọ́, ẹ̀hún náà ti súnmọ́, tí àwa náà sì mọ péjọ ní ìlú ìjọ Ọlọ́run àbí níbikíbi tí oníkálukú wa bá ti ń péjọ, bóyá lérí òkè ni, torí pé àkókò tí a wà yìí, àkókò tí ó gbẹgẹ́ púpọ̀ ni. Ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀, pàápàá jùlọ ká sì ṣe kíni, ká jẹ́ kí security wa kó tight dáadáa. Tó bá ṣe pé ó bá gbà wá ní àkókò, a bá sọ fúnra pé nígbàkúìgbà tí a bá ti ń ké ásámù tá bá wà nílé Ọlọ́run, ẹ má jẹ́ kí a máa pẹ́ púpọ̀ ju bó ṣe yẹ lọ, láti lè máa jẹ́ kí ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ kó má ṣe ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. Lẹ́yìn náà, a tún sọ fún wa wípé ìrìn àjò tí a sì ń rìn lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ dákun, ìrìn àjò tí ó gba kí àwa ènìyàn kí a dira wa ní òṣùṣù ọwọ̀, ká sì dira wa lámùrè dáadáa. Pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọba wa, ó ṣe pàtàkì. Mo kí ọba kábíyèsí Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí, mo kí wọn púpọ̀ fún iṣẹ́ takuntakun tí bàbá yìí ṣe ní ọjọ́ ọ̀sẹ̀, ní ọjọ́ Sunday. Mo fi kíkí wọn, mo tún fi kí bàbá wa tí wọ́n jẹ́ olórí àwọn ọlọ́dẹ ní ìlú Ṣakí. Gbogbo ẹ̀ la gbọ́ bí ṣe ń lọ ní òrèkóòrè. A dúpẹ́ fún ìrìn àjò pẹ̀lú ìgbésẹ̀ èyí tí Ọlọ́run fún wọn gbé ní orí ìrìn àjò àwọn àtìláàwí yìí, nígbà tí wọ́n wọ abúlé kan ní agbègbè Ṣakí níbí. Ṣùgbọ́n Ọlọ́run ṣe kíni, Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀ lórí ìrìn àjò náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún akitiyan àwọn bàbá wọ̀nyí. A wá rọ gbogbo ẹ̀yin ọba lọ́ba tó kù náà, ẹ̀yin lóyè tó kù náà, kí ẹ̀yin náà máa fakọyọ bí àwọn bàbá wọ̀nyí bí wọ́n ṣe ń fakọyọ ní ìpínlẹ̀ wọn tàbí ní agbègbè wọn. Ẹ jọ̀wọ́, a rọ̀ wá lọ́tùn lósì. A ò ní ọ̀rọ̀ kan tí a fẹ́ sọ fún ẹ̀yin kábíyèsí wa ju pé ìfọwọ́sowọ́pọ̀ wọ̀nyí pẹ̀lú àwa mẹ̀kúnnù, òun ló jẹ wá lógún, òun ló ṣe pàtàkì, torí pé àwa tí ẹ jọba lé lórí, àwa mẹ̀kúnnù náà ni. Nígbà tí mẹ̀kúnnù bá wá ń lọ lójú ẹ̀mí yín, tí wọ́n ń papòdà lọ́wọ́ ikú òjijì, ṣẹ rí pé nǹkan tó burú ni. Ìdí nìyí tí a fi nídìí ìfọwọ́sowọ́pọ̀ yín ní àwa tí a jẹ́ mẹ̀kúnnù. Pàápàá jùlọ, mo tún fẹ́ yà sí ibí báyìí, mo fẹ́ rọ gómìnà wa Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìrìn àjò ètò ààbò tó yanrantí ní agbọn ìpínlẹ̀ Ṣakí. Bẹ́ẹ̀ ni, torí pé ọjà ńlá kan tí wọ́n máa ń pariwo pé ọjà ńlá àgbáyé, ọjà àgbáyé tó wà ní Ọ̀kẹ̀rẹ̀tẹ̀ ní ìlú Ṣakí, ní agbègbè ìlú Ṣakí. Pé ìlú Ṣakí náà, nítorí Ṣakí náà ló ní gbogbo ibẹ̀ yẹn, náà ló dé gbogbo ibẹ̀ yẹn. Ṣùgbọ́n ìlú yẹn ó jẹ́ ẹnu bọ́dà tí ó jẹ́ ẹnu bọ́dà sí Benin wọ sí Nàìjíríà níbí nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹnu bọ́dà yìí, a sì mọ̀ pé Ọ̀kẹ̀rẹ̀tẹ̀ yìí ọjà àgbáyé náà ni wọ́n fẹ́ fi ṣe. A wá rọ ìjọba ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé láti bá wa ké sí àwọn ọ̀gá lókè fún ètò ààbò tó yanrantí, torí pé ibi tí wọ́n náà fẹ́ ṣe ọjà àgbáyé sí, ibẹ̀ náà ni àwọn bandit yìí ni wọ́n lọ fi ń ṣe ibùba, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Níwọ̀n ìgbà tí wọn ò tí ì lóore ọ̀fẹ́ àti gbé ọjà àgbáyé yẹn wá, tí wọn ò tí ì bẹ̀rẹ̀ rẹ̀, ó yẹ kí wọ́n lè bá wa ṣe ètò ààbò síbẹ̀ yẹn, torí pé àwọn wọ́n ṣe kíni, àwọn ni wọ́n sì ń dáwọ́lé ibẹ̀ yẹn. Kò wá ní dáa kó jẹ́ pé yóò jẹ́ ibùdó àwọn bandit.
tí ó jẹ́ ibùdó ogun àwọn Fúlàní kò ní dára bẹ́ẹ̀. Ìdí nìyí tí a fi ń ké sí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé láti lè bá wa gbé ìgbésẹ̀ lórí rẹ̀ tó fi jẹ́ pé àwọn Fúlàní, àwọn bandit wọ̀nyí wọn ò ní lè ṣe kíni, wọn ò ní lè fi ọ̀kẹ́rẹ́tẹ̀ ṣe ibùba ogun. Ẹ jọ̀wọ́, a rọ̀ wá púpọ̀, ẹ̀yin gómìnà wa àti ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin ọba wa, ẹ̀yin alágbára, ẹ̀yin ọlọ́lá tí Ọlọ́run kó ọlá lé lọ́wọ́, a fẹ́ kí ẹ bá wa fi ọlá yín, ẹ má jẹ́ kó fi jẹ mẹ̀kúnnù níyà. Lágbára Elédùmarè, a ò ní jìyà o. Lẹ́yìn eléyìí, a tún fẹ́ mú ìmọ̀ràn kan wá fún wa ṣe fún àwa tí a sì ń ké ásámú, tí à ń gbààwẹ̀, tí a wà nínú ààwẹ̀. Lẹ́ẹ̀kan sí i, ẹ jẹ́ ká rìnrìn àjò wa ká ṣe ní ojúlá lákàn fi sọrí. Ó ṣe pàtàkì fún wa. Inú wa dùn pé ọ̀pọ̀lọpọ̀ wa náà la ní àwọn ọmọ ogun Sheriff Guard tí wọ́n ń gàdì wa gẹ́gẹ́ bí orúkọ wọn nígbà tí a bá ń lọ sí yídì. Ìbá dára kẹ́ jẹ́ kí á ró àwọn ọmọ ogun Sheriff Guard yìí náà, èyí tó bá ṣírò lágbára nínú wọn, ẹ jẹ́ ká ró wọn lágbára Quran. Tó bá ṣe pé agbára Quran náà la bá ní láti fi ró wọn lágbára, ẹ jẹ́ ká ró wọn lágbára Quran. Tó bá jẹ́ pé agbára tìbílẹ̀ náà bá ní, ẹ jẹ́ ká ró wọn lágbára tìbílẹ̀. Tó bá jẹ́ pé agbára mìíràn náà bá ní, èyíkéyìí agbára tí Ọlọ́run bá yọ̀ǹda fún wa, ẹ jẹ́ ká ró àwọn ènìyàn wọ̀nyí. Nítorí lákòókò tá a wà yìí, mo gbà ládùúrà pé ìwọ̀nba oṣù kan, 30 ọjọ́ tí a ó fi gbààwẹ̀ yìí, tí a ó sì fi parí ààwẹ̀ yìí, ìbànújẹ́ ó kéré jù kò ní kángun sí ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Mo gbà ládùúrà pé lágbára Elédùmarè, lágbára adẹ́dàá, aṣẹ̀dá, ọba tó nílé ayé, lágbára Ọlọ́run yóò wo ọlá ìfebi panú tí àwa mẹ̀kúnnù ta fẹ́ febi panú odidi 30 ọjọ́ nínú oṣù kan nínú ọdún kan. Ọlọ́run yóò bá wa wo ọlá ọjọ́ yìí, yóò bá wa fi ṣe kíni, yóò bá wa fi ṣẹ́gun àwọn Fúlàní, àwọn bandit wọ̀nyí lágbára Èdùmàrè. A ò ní ṣàṣetì. A ò ní rí jù báyìí lọ fún ti àkókò yìí. Mo kàn ní kí a sáré ká wá dúpẹ́ lọ́wọ́ wa, kí a sì mú ìmọ̀ràn wá fún àwa ẹlẹ́sìn Islam, kí a sì wá kí wa fún oríire oṣù tuntun èyí tí Ọlọ́run ní kí a lè ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè wà nínú rẹ̀, ká lè jẹ́ alábàápín. Bí a bá ṣe jẹ́ alábàápín yìí, mo gbà ládùúrà pé bí oníkálukú wa bí a ṣe ń wọlé lọ sùn, a ò ní sùn lèkú lọ́wọ́, bẹ́ẹ̀ la sì ní sùn lé àrùn lọ́wọ́. Ìbànújẹ́ ó kéré jù kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ wá jẹ́ á padà sórí àwọn bandit o. Àwọn bandit àti àṣèyí sí, ẹ̀yin èèyàn wa, àti àṣèyí sí, oko bo la fẹ́ gbé gbà? Lọ́tùn lósì ariwo bandit ni, Fúlàní ajínigbé ni. Ẹ jẹ́ kí gbogbo wa ká jọ wòye ẹ̀ wò pé ọ̀nà wo la fẹ́ gbé gbà, torí pé àwọn ìjọba tí a ní báyìí wọn ò rí tiwa rò. Torí tí wọ́n bá rí tiwa rò, wọn ò ní máa pariwo election, torí pé election làwọn sì ń ṣe kíni, ni wọ́n sì ń focus báyìí. Àwa tí a wá jẹ́ mẹ̀kúnnù, àwa gangan fúnra wa, níbo là ń rè? Níbo là ń rè? Níbo là ń rè? Níbo là ń rè? Kwara State, níbo lẹ̀ ń lọ? Ondo State, Ọ̀yọ́ State, Ogun State, Lagos State, ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ ìpínlẹ̀ Yorùbá, níbo là ń rè? Torí pé àwọn ará bí wọ́n ti yí wa ká, wọ́n ti yí wa ká. Ọgbọ́n wo la fẹ́ dá? Ìmọ̀ràn wo la fẹ́ mú wá? Ọwọ́ wo la fẹ́ fi jẹ́ tí àwọn kinní wọ̀nyí tí wọn ò fi ní borí wa? Ìdí nìyí tí a fi ń pariwo fún gbogbo wa pé ẹ jẹ́ ká ṣe kíni, ká bẹ̀rẹ̀ security nínú ilé wa, lágbègbè wa, níletò wa,
pàápàá jùlọ láwọn ìgbèríko wa. Bẹ́ ẹ bá wò ó, à á rí i pé àwọn kinní tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti wà nínú ìlú tí wọ́n sì ń bá wa jẹ, tí wọ́n ń bá wa mu. Ẹ jẹ́ ká wo àwọn tó ń ṣọ̀kadà lónìí. Ìletò wo, ìlú wo, ìpínlẹ̀ wo la lè sọ pé ọmọ Yorùbá náà ló pọ̀ nínú ọlọ́kadà bí kò ṣe pé àwọn bandit yìí náà ni. Bí wọ́n ṣe wà nínú igbó, bẹ́ẹ̀ náà ni wọ́n wà nínú ìlú. Ìdí nìyí tí a fi ń sọ fún wa pé a need security tó pọ̀, tó yanrantí, tó múnádóko. Ṣùgbọ́n ó dàbí ẹni pé gbogbo wa ń fi àwọn nǹkan wọ̀nyí a fi ń ṣe àtáà. Àtáà tí a sì fi ń ṣe, ó ń ṣe kí ni? Ó ń kóbá ilé ayé wa. Ó ń kóbá ilé ayé wa. Ó ń kóbá ilé ayé wa tó pọ̀ dáadáa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kàyámá ó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀, ó bani lọ́kàn jẹ́ gan. Bó o wá tún ní ìṣẹ̀lẹ̀ yìí tí ò ṣe ní tẹ̀síwájú? Bó o ní ò ṣe ní tẹ̀síwájú? Ó ṣe pàtàkì fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire láti lè ṣe kí ni? Láti lè jẹ́ kí ìrìn àjò wa ká mú ní ọ̀kúnkúndùn. Ká mú ní ọ̀kúnkúndùn. Tá a bá fẹ́ jẹ́ ọ̀sáká, ká jẹ́ ọ̀sáká. Èwo ni ọ̀sáká-n-ṣókó? Ọ̀sáká-n-ṣókó kò ṣe kí ni? Kò gbé wa débì kan. Ìrìn àjò Kàyámá yìí ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ìdí nìyí tá a tún fi ń jáde nírú àkókò yìí níléeṣẹ́ Koiki Media, bringing democracy to your doorstep, láti lè gbà wá nímọ̀ràn. Nítorí pé ṣẹ̀ríà tí wọ́n ń gbé wá yìí, ṣẹ̀ríà tí wọ́n ń polongo yìí, òun ló ń ṣokùnfà wàhálà yìí àti ìdààmú yìí fún wa. Mo wá rọ gbogbo àwa tí a jẹ́ ẹlẹ́sìn Islam, tí à ń gba ẹ̀sìn, àwa ọ̀dọ́ ìsìn, àwa àfáà ìsìn, àwa ọmọdé ìsìn, ẹ jẹ́ á ronú sí ẹ̀sìn tá a fẹ́ tọwọ́ bọ̀, tá a fẹ́ gbà ká tó gbà á, tí ò fi ní kírun jà wá mọ́. Torí pé ṣẹ̀ríà yìí ti ń kírun jà wá, ó ti ń kírun jà wá. A ò pé kẹ́nikẹ́ni má ṣe ẹ̀sìn tí Ọlọ́run bá yọ̀ǹda fún un. Ṣùgbọ́n ṣẹ̀ríà, ẹ̀yin náà ẹ gbọ́, ó jẹ́ ẹ̀sìn tá a lè sọ pé ẹ̀sìn ni, ká pè é ní ẹ̀sìn. Ẹ̀yin gómìnà wa, ẹ sì káwọ́ lẹ́rán, ẹ sì ń wòran. Wọ́n sì ń fi ṣẹ̀ríà, wọ́n sì fi ń lọ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ kóòtù òjíire. Ǹjẹ́ àwọn ọmọ kóòtù òjíire, ǹjẹ́ a tó bẹ́ẹ̀ kí a gbé ẹ̀sìn àwọn baba ńlá wa lọ síbẹ̀ ká lọ polongo ẹ̀ fún Ọlọ́run? Ṣé wọ́n tẹ́wọ́ gbà? Ẹ wò ó, ọ̀rọ̀ ló débẹ̀ ní alẹ́ yìí. A ò lọ ságbọn ibẹ̀ hun, torí pé kì í ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn náà la wá bára wa sọ nírú àṣálẹ́ yìí, bí kò ṣe pé ìmọ̀ràn tí a fẹ́ mú wá fún wa. Mo sì mọ̀ pé gbogbo wa olóye jọ ni wá. Ẹ̀yin àgbà náà lẹ sọ pé ààbọ̀ ọ̀rọ̀ náà là á sọ fún ọmọlúàbí, bó bá dénú ẹ̀ á dodindi. Lówe-lówe náà là á lùlù àgídìgbo. Eléyìí ó yẹ kí gbogbo wa ká jọ ṣe kí ni? Ká jọ wo ṣàsùn rẹ̀ pé dídákẹ́ tá a dákẹ́ lórí ṣẹ̀ríà, tí a bá dákẹ́ mọ́ra báyìí, nǹkan míì omi yóò tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu o. Nǹkan míì ò tún ṣẹlẹ̀ tí ó tún ju ti Kàyámá lọ. Níwọ̀n ìgbà tí a bá ti lè dákẹ́ lórí ṣẹ̀ríà law yìí, ṣẹ̀ríà tí ẹ̀sìn ṣẹ̀ríà tí wọ́n ń gbé wá yìí, tí wọ́n fi sábẹ́ aṣọ, tá a bá wá dákẹ́ lórí ẹ̀, táwa ọmọ kóòtù òjíire tá a ké gbàjarè, tá a ké fún àwọn ọba wa, tá a sì ké fún àwọn gómìnà wa,
pàtàkì fún olórí wa tó jẹ́ olórí wa ní Nàìjíríà, bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Tí a bá fi lè gba ṣẹ̀ríà láàyè, nǹkan míì yóò wọlé Yorùbá tá a lè tẹ̀lé, lágbára wò ní ká mọ́. Ìdí nìyí tí a fi ń mú àwọn ọ̀mọ̀ràn yìí wá fún wa. tó iléeṣẹ́ Koiki Media bring it closer to your doorstep. A ò ní rí jù báyìí lọ fúnrú àkókò yìí. Lẹ́ẹ̀kan sí àgbà ẹ̀yin ìmọ̀ ìyá wa nínú ẹ̀sìn Islam, a tún fún wa nímọ̀ràn nínú ẹ̀sìn Kristẹni pé gbogbo ìgbàkúìgbà tí a bá ti ń kí ásámú àbí a wà nínú ilé àdúrà, ẹ jẹ́ ká jẹ́ kí ètò ààbò kó ṣe kíni, kó yanrantí. Iléeṣẹ́ Koiki Media bring it closer to your doorstep ó ń dágbére fún wa pé ó dìgbà.